Káàbọ̀ sí ilé iṣẹ́ wa o, mo kí yín o ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Àwọn Afẹ́nifẹ́re náà ti dá sí o, wọ́n ti dá sí ọ̀rọ̀ Délé Fárótìmí. Àwọn Afẹ́nifẹ́re ti dá sí ọ̀rọ̀ Délé Fárótìmí. Wọ́n ti ní dandan with immediate effect kí ìjọba fi Délé Fárótìmí sílẹ̀. Ìyẹn àwọn ọlọ́pàá náà tí wọ́n mú, wọ́n ti condemn arrest àti detention ní ẹ̀. Ìyẹn human rights activist tí gbogbo èèyàn mọ̀ sí Délé Fárótìmí. Wọ́n nírọ́ o kí ìjọba fi sílẹ̀ with immediate effect nítorí lórí ẹ̀sùn legal ẹ̀sùn tó fi kàn yẹn defamation, lórí ẹ̀sùn defamation case òun àti bàbá Afẹ́ Babalọ́lá. Wọ́n ní ìyẹn ò ń ṣàrẹ̀ rárá pé ìyẹn kọ́ ló jẹ́ kí ìjọba ó mú kàn, ìyẹn kọ́ ló jẹ́ kó kàn nítorí pé àwọn nǹkan tó jẹ́ kí ìlú mójútó ìlú ò mójútó o. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó jẹ́ kí ìlú mójútó ìlú ò mójútó. Afẹ́nifẹ́re sọ̀rọ̀. Àbá Afẹ́nifẹ́re kọ́, abẹ́ ti gbàgbé ní ẹ̀yin Afẹ́nifẹ́re wípé ẹ̀yin náà lẹ sọ pé bàbá yín ló lè ṣe é. Ẹ̀yin náà lẹ sọ pé bàbá yín lẹ fẹ́. Ẹ̀yin náà lẹ sọ pé bàbá yín ní ọ̀nà. Náà ó ti wá ń ṣe ṣégè bánzá fún yín báyìí. Ó kàn dùn mí pé Délé Fárótìmí tí ẹ mú yìí ajìjàgbara ẹ̀tọ́ ọmọ ènìyàn ni. Kí ló tún ṣẹlẹ̀? Ó ṣe jẹ́ pé àwa ọmọ Yorùbá, èmi máa ń sọ àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí o. Àwọn arábí yìí fẹ́ pa gbogbo àwọn tá a ní tán ni o. Abẹ́ẹ̀rí, wọ́n fẹ́ pa gbogbo àwọn tá a ní tán láti lè fi jẹ́ pé káwọn lè dìde. Wọ́n ti mọ̀ pé àwọn tó ń dìde fún orílẹ̀-èdè Yorùbá, tó ń dìde fún òmìnira, wọ́n ti mọ̀ wípé tó bá pa wọ́n wípé kò ní sọ́nà mọ́. Ara ẹ̀ ló fẹ́ ṣe fún olóyè Sunday Igboho. Ṣé mọ̀ pé Gàlóló ó jáde nígbà kan tó ń pariwo pé ó jẹ́ kó mú olóyè Sunday Igboho ni o nítorí wípé kò sí bó ṣe wọ́n ṣàtìmú àwọn tó kù, ó jẹ́ kó mú Adéyẹmọ. Ara nǹkan tó fẹ́ ṣe náà nìyẹn wípé torọ́ ti mọ̀ wípé tó bá ti mú gbogbo wọn tó ti kó wọn jọ ẹnu wọn máa wọ wì, wọn ò ní lè dìde fún òmìnira mọ́. Irọ́ ni ẹ̀yin ò mọ̀ pé ọká ti bí mọ́lẹ̀ òbí oró. Gbogbo àwa Yorùbá gators pátápátá àwa gan ti ṣetán àti pariwo yín síta. Tẹ́ bá lẹ́ ò ní gbọ́, àwa náà ò ní gbà. Lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí á bá yín mú kànlẹ̀ nítorí a ti ṣetán láti gba òmìnira wa. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá ti ṣetán láti gba òmìnira wa. Torí ẹ̀ la ṣe ń pariwo fún yín pé ẹ pín ìlú, ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ibi tó tún lè dé gan lórí ọ̀rọ̀ Délé Fárótìmí, àwọn Yorùbá council gan wọ́n tún send message sí bàbá Tinubu, sí IG, sí IGP, sí AGP lórí ọ̀rọ̀ arrest Délé Fárótìmí láti fi lè fi jẹ́ kó yé yín pé àníṣe a ò ní gbà. Bẹ́ẹ̀ ni o, the Yorùbá Council to worldwide condemn the arrest wípé a ò ní gbà o nítorí wípé ṣẹ́ẹ́rẹ́lẹ̀ Inspector General of Police wọ́n ní kí wọ́n release Délé Fárótìmí with immediate effect. Bàbá Tinubu wọ́n ní àwọn rọ̀ yín ṣùgbọ́n ẹ tètè wá nǹkan ṣe sí o nítorí àwa ò ní gbà kẹ́ ẹ̀ tún mú eléyìí náà pa bẹ́ẹ̀ ṣe mú lágbájá lọ. Bẹ́ẹ̀ ni o, Fárótìmí, a retired lawyer, was seized an office ní Èkó tí wọ́n sọ pé zone 2 ló wá gbé Délé Fárótìmí nílé ní ọ́fíìsì. Nigeria una don start. Bẹ́ẹ̀ ni o, Nigeria una don start. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. La fi ń pariwo pé ẹ wo ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kí oníkálukú wa ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. Yorùbá nation ló lè ṣe. Ẹ wo gbogbo eléyìí kò sí nǹkan kan mọ́ lórílẹ̀-èdè nílùú tó jẹ́ wípé
àwọn á sọ pé wọ́n ní Nàìjíríà àwọn kan á máa ṣe ìwà kan tí ẹ ò dẹ̀ ní bá wọn wí ṣùgbọ́n tọ́mọ Yorùbá bá gàgà dìde ṣe ẹyọ kan àbí ìlàjì ẹ̀ báyìí ẹ bù so ni kí alẹ́ máa ti máa pariwo ẹ̀ tọ́mọ Yorùbá gàgà bá ṣe nǹkan kan àwọn Fúlàní wà ń bẹ̀ tó máa ṣe èyí tó wù wọ́n tí wọn ò dẹ̀ gbọ́ pé àbẹ́gbọ́ wọ́n mú ọmọ Fúlàní kan wọ́n tì mọ́ ẹ̀wọ̀n rí láyé èdè òjẹ́dì wọn ẹ ò lè gbọ́ pé wọ́n ti ọmọ Fúlàní kan mẹ́wọ̀n rí ó ṣe wá jẹ́ pé ọmọ Yorùbá nìkan ṣáá ni ó ṣe jẹ́ pé ọmọ Yorùbá nìkan ṣáá ni kí ló dé ẹ̀jẹ̀ lórí ilẹ̀ wa ẹ̀dẹ̀ tí wọ́n á gùn wá gàràgàrà Inspector General of Police Mr. Dele Farotimi kò ń ṣe ẹni tó jẹ́ pé ẹ lè tì mọ́lé rárá nítorí pé ajíjàgbara fún ẹ̀tọ́ ènìyàn ni ṣèbí nǹkan tẹ́ fẹ́ ṣe fún olóyè Sunday Igboho nìyẹn ẹlẹ́dàá ẹ̀ tó ń kó yọ ni ibi tẹ́ ẹ ti mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn Yorùbá nation ibi nǹkan tẹ́ fẹ́ ṣe bí nǹkan tó yẹ kẹ́ máa fi pariwo pé kí wọ́n mú òun náà ṣèbí nǹkan tẹ́ fẹ́ ṣe náà rèé Ọlọ́run ò ní gbà fún yín Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣàwé èèyàn ẹ̀jẹ̀ gbọ́ táwọn èèyàn sọ ọkọ tẹ̀ ló ní ṣòfin Nàìjíríà kò jọ wá lójúmọ́ ó ti di ìṣe ìkànnì àwọn ọ̀dájú àti ìka ènìyàn ní àwọn olórí tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà ọláwọn ọ̀dájú àti ìka ènìyàn ni o nítorí wípé ìmọ̀tara ẹni nìkan ni ó wà nínú wọn tó bá ti rí wípé ẹni yìí ó ti ń dìde àti fa àbí tàbí gbọ́ ohùn ọmọ Yorùbá ẹ máa rí pé ẹgbẹ́mí ẹ̀kú Ọlọ́run ní gbà fún yín lórí eléyìí Yorùbá nation ló lè ṣe bàbá wa akínyìn o Professor Banji Akíntóyè bákan náà akínyìn olóyè bàbá Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ wo ikú ò ní pa yín ọwọ́ ọ̀tá ò ní mú yín bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tá ò ní mú yín gbogbo ìtàwọn Fúlàní ṣe kò ní bú yín ẹ wo ẹ̀yin yá mi bàbá mi Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tún lọ́sì pé àwa ò gbọ́ kankan o kò dẹ̀ sí nǹkan tẹ́ lè fi wá ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation àti ṣetán Yorùbá nation ti wá sí ìmúṣẹ Yorùbá nation ti wá láti wá dúró ni kò wá láti wá ṣe nǹkan mímú kò ṣe pé ó wá dúró ẹ̀yin yá mi bàbá mi ẹ share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation ni o àwọn máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣù àtẹlẹsẹ̀ á sì máa bẹ̀nà o gbogbo ẹni tó bá láwọn ní dé òun máa láwọn ní délé bá la fi ń sọ fún yín pé Yorùbá nation ni ó dàbọ̀.